أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد. أدوك فون اليوم هذا كما يشهد بفون محمد صلى الله عليه وسلم. أبلغ ما كجاكي كثير تفون محمد صلى الله عليه وسلم. كما يعمل من الصحابة تبين تنو محمد صلى الله عليه وسلم. أبلغ ما كيف فتوانا من سنة محمد صلى الله عليه وسلم. آمين. أكيد يكون كلا كل السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. بنتي ينبوع كي يكابو سويت من والفتاوى رمضانية تي بتي أتنفادي عفوا والشيخ عبد الوهاب عجية يلون با كي يباشر كنا فون. وتتوقع بالولوجي تأكيد وسيويت. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. àwọn ṣẹ́kùn wa ti gbọ́nù inshallah ní báyìí a fi nọ́mbà síta gbogbo àwọn tí a bá ní ìbéèrè àwa ní opportunity láti béèrè tí ó bá wà lójú. nọ́mbà tí a mọ̀ pa ìpèsè lónìí wọn náà ní 00633786118 00633786118 bí 009405658 009405658 tàbí kẹ́ text message sí orí nọ́mbà àkọ́kọ́ ní 00633786118 00633786118. Jazakumullahu khairan. Assalamu alaikum wa rahmatullah. Kí ni ó kọ́ ní mo lẹ́sẹ̀ fún? Màmá kí n sọ ìtẹ̀ kí ni ìbéèrè yìí? ìbéèrè gbogbo àti ìwọ́n ní àwọn ìṣẹ́fọ̀ àwọn ní àfisí ìdáhùn ìbéèrè ni pé tí wọ́n bá ka Quran tán wọ́n kà láti Suratul Fatiha ó fi parí ní Suratul Nas sọ̀rọ̀ ní iṣẹ́ dáadáa ni tó ká ò ìtòrò tó lọ́wọ́ bá tí ó ká fún kan ní so nínú iṣẹ́ dáadáa ni sọ̀rọ̀ ní ẹni pé ó ní dáadáa tí ọwọ́ àná hadith Ibn Mas'ud sọ fún wa pé ẹni tó bá ka Quran ẹni tó bá ka aráàlú kan ní Quran yóò ní dáadáa mẹ́wàá ẹni ni pé gẹ́gẹ́ bí ẹgbẹ́ sọ nínú hadith pé Ànábì sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam pé wọ́n sọ pé alif lam mim wọ́n sọ pé alif lam mim ẹ̀yìn bá kọ alif ládàá mẹ́wàá lam ládàá mẹ́wàá mim ládàá mẹ́wàá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́bẹ̀ sọ̀rọ̀ tí wọ́n pé àwọn ládàá yẹn sì rí ó tún lè bí àìmọ̀ ẹ̀yẹ pọ̀lọpọ̀ ládàá torí pé ní ọgbà tó bá ṣe dáadáa kan ẹ̀rọ sọ wọn ayá man jaa bil hasanati falahu ashru amthaliha yóò máa ń ládàá mẹ́wàá tí wọ́n bá ṣe dáadáa kan so dáadáa sí àwọn kan yìí ó tún lè bí àwọn àìmọye aláfà mọ̀dọ́wáfà ń lọ pọ̀lọpọ̀ ládàá tí wọ́n ní máa gbé sójà dandan lọ èyí wọn kan èkejì ni pé tí wọ́n bá ka Kùránì tán bẹ́ẹ̀ nínú nǹkan tí yẹn lè ṣàkàsọ lọ́dọ̀ náà pé kí wọ́n fi béèrè nǹkan lórí pé ṣe dáadáa ni tí wọ́n bá ka pẹ̀lú kárí ni tó sì ka dáadáa ó ń tọ́wọ́ sí tíráì kọ́ ka dáadáa kó ka pẹ̀lú tajwid torí pé ìka Kùránì pẹ̀lú tajwid ọ̀ràn yẹn ni kọ́dà bí wọ́n bá kọ bí wọ́n bá ma tajwid ní mímọ̀ pé kí ni lẹ́yìn jẹ́ nínú tajwid kí ni báyìí ń jẹ́ sóye lílò rẹ̀ dandan ni gẹ́gẹ́ bí àwọn ulama alfan bí wọ́n ṣe sọ so àti díẹ̀ náà ulama mi ti ṣe ẹnu fan sóye so ló jẹ́ òdodo wal akhdhu bit tajwid hatman lazimun man lam yujawwid al-Qur'an athimun لأنه به الإله أنزل وهكذا منه إلينا وصل so tó bá ti wá jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n bá ka Quran báwọn so tó ka délẹ̀ so ó lè fi bẹ́ẹ̀ lọ́rùn pé wọ́n lọ́rùn Quran tí mo ka yìí wọ́n fi bẹ́ẹ̀ ọ́ so kò sí nǹkan tí ó bá dùn bẹ́ẹ̀ ó sì lè ṣàdúrà lẹ́yìn rẹ̀ tó lè pèsè àdáná so kó ṣàdúrà kò sí nǹkan tó bá dùn bẹ́ẹ̀ kódà ó tún tọ́ kó kó àwọn fámìlì ẹ̀jọ́ ìyàwó ọmọ ẹni alápàdé Quran kó ṣàdúrà pẹ̀lú wọn kó ṣàdúrà so gẹ́gẹ́ bí àwọn sàhábà ní ṣe máa ń ṣe so yìí wà so tí ẹ kó ṣe náà kò ní kẹsí pé àdúrà kan wá pàtó tó ẹ pé tí wọn bá ti parí Kùránì àfi dandan kéèyàn ṣe ẹni àdúrà ní kéèyàn ṣe nítorí dájú kéèyàn ṣe ládùúrà
náà fi ń ṣàdúrà jù òun náà ni tó jẹ́ àkàrà níbi sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn àdúrà tánú ibi ló filẹ̀ fún wa òun náà lójú kéèyàn máa ṣe jù kọ́dà tí ẹ bá ti pé yàn parí Kùránì gan èèyàn fẹ́ ṣàdúrà àdúrà tánú ibi filẹ̀ aládùá ni kéèyàn máa fi síwájú èèyàn ní torí pé èèyàn ní nǹkan méjì ní bẹ́ẹ̀ ẹ̀kíní èèyàn ní ládàá pé èèyàn tẹ̀lé ànábì sọ̀sọ̀rọ̀ èèyàn kọ́ṣẹ́ ànábì níta ànábì tọrọ ọ̀nà tọrọ èèyàn ní ajru al-ittiba ọ̀làtẹ̀dá pé èèyàn kọ́ṣẹ́ ànábì sọ̀rọ̀ ẹ̀kejì ni pé òun ló lè súnmọ́ kó dájú torí pé kò sí bí wọ́n sì lè gbọ́ lọ́rọ́ tó kò lè gbọ́ tó ànábì sọ̀rọ̀ so that then àwọn kò sí ní sí takalu fún bẹ́ẹ̀ àwọn àdó ànábì kò sí takalu fún bẹ́ẹ̀ kí wọ́n máa takalafa ètò èèyàn lè ṣe àbí sájí ò so oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ táwọn sáwọn èèyàn máa hàn tí wọ́n máa takafa sáà so ní kàtí ò ṣe wọ́n fi máa takọ̀ ọlọ́run so fún yẹn kò sí nǹkan tí ó takò kí wọ́n ó ṣe àwọn àdúrà mi ò tí ọba ti takò ọ̀rọ̀ ọlọ́run ànábì sallallahu alaihi wasallam so yẹ àbí tí a fẹ́ tọrọ tí ò sínú tí ó wà nù àkàrà ànábì èèyàn lè tọrọ rẹ̀ so yẹ wá so bó ṣe jẹ́ ní kókó lọ ẹ máa bọ̀ lọ́tọ̀. So kò fi ń ṣe dandan kò sí dọ̀tọ̀ ṣe dandan o wọn bá lo kò ẹni tàn ní àlè sí sàrà ní ìtòrítọ́ ọlọ́run ọba ẹni tó ń rojú ọlọ́run ọba so àbí kí ọlọ́run fi mú ládẹ̀ bá ọkùnrin yẹn so ẹni tó bá tó lóko lọ́run so àbí kí wọ́n fi kó fi rojú ọlọ́run ọba sàrà nínú iṣẹ́ tí wọ́n bá fi sọ́mọ́ ọlọ́run ọba tí wọ́n bá fi rojú ọlọ́run ọba kò ní ṣe pẹ̀lú pé èèyàn parí Kùránì nìkan bí wọ́n parí Kùránì ẹni tàn so mẹ́rin tí wọ́n bá ṣe sàrà fún ẹni tó bùkátà sàrà ni ẹni tó bùkátà sàrà ni kẹsẹ̀ ẹni tó bùkátà sàrà so yìí wa ọ̀tọ̀ ní gift ọ̀tọ̀ lẹ́bùn ọ̀tọ̀ ní sàrà ẹ̀bùn yẹn lè fẹ́ anybody yẹn lè fọ́ lọ́wọ́ lẹ́bùn soye tó lówó jù yẹn lọ yẹn lè fún lẹ́bùn soye yẹn lè fún anybody lẹ́bùn tí gbẹ sàrà yẹn lè fún lẹ́bùn ló fi jẹ́ pé Ànábì sallallahu alaihi wasallam máa ń gba ẹ̀bùn wọn kì í gba sàrà torí ẹ̀wọ̀n nìkan wọn gba sàrà àtàwọn ará lé wọn wọn lè gbẹ̀bùn soye so that látara bẹ́ẹ̀ ẹni tó bá tọ́ sàrà ní kí ló ṣe fún kò wá ní ṣe pẹ̀lú pé yẹn parí Kùránì bí parí Kùránì bí wọn ké Kùránì rárá yẹn lè tọ́ rẹ̀ kó sì sàrà ǹjọ́ tó bá parí Kùránì tó bá kó ti ṣe sàrà náà sùn kọ́ máa mú ní mọ́jẹ̀mú àbí kọ́ máa mú dáadáa tó bá ti mú mọ́jẹ̀mú àbí dáadáa ó ti kó sínú bídíà nù so torí pé kò sí ẹ̀rí kan látọ̀dọ̀ Ọlọ́run àti látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam tó sọ pé dandan tó bá parí Kùránì àbí kò ṣàdúrà àbí kò sì sàrà dandan àbí májẹ̀mú rẹ̀ ni pé kò tẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí kì í sàrà àbí pé májẹ̀mú pé kò sì sàrà so ìtumọ̀ á dá sàrà kan báyìí gan kò tún wá bá mu so tó bá rọrùn lọ́rùn tẹ́lẹ̀ lè fi sàrà nítorí àti fi ojú Ọlọ́run àbá kò sí nǹkan tí ó bá jẹ́ kọ́lá kó bá jẹ́ náírà kan máa kọ́ ṣàánú. ìdáhùn gbogbo àti ìgbọ́ ìfọ̀nà àti gbogbo àkí alẹ́ ìgbọ́ ìbéèrè tí wọ́n tún fi ránṣẹ́ ni pé báwo ló ṣe yẹ kí máṣíkà ṣe jí báwo ló ṣe fi ṣe ti sí ara. ó dàbí ìdáhùn tí wá ní orí ìlú. náà wọ́n ti sọ̀rọ̀ nípa ilé ìyànsọ́dà sí. Wàhálẹ́kùn sálàmù àṣàtúnlá. Kí ló kọ́ nígbà tí ń pè? Àbọ̀ṣe tó máa láti Zango. Nípa kan ṣe kòkó ìbéèrè. Náà, abẹ́bẹ̀ nípa kótóbà àlẹ́yìn dé. Bákan náà ni ó rí papọ̀ pẹ̀lú ti ọjọ́ Júmà. Ìbéèrè ni gbogbo àti gbọ́ ìṣúná tó rí àwọn tí àgbọ̀ èdè wọ́n sọ pé kótóbà tí wọ́n máa ń ké nínú ọdún méjèèjì àti kótóbà àti ọjọ́ wọn kí bákan kan náà méjèèjì. Ìdáhùn ni pé bákan kan náà méjèèjì so bí tọ́hún ṣe máa ń jẹ́ méjì tí ọjọ́ Júmà ṣe máa ń jẹ́ méjì bẹ́ẹ̀ ni ti ọjọ́ ọdún ìtúnu àwẹ̀ àti ọjọ́ ọdún iléyá náà ṣe máa ń jẹ́ méjì so ìyẹn ni pé ìmáàmù tí wọ́n bá ṣe tí wọ́n bá sọ dúpẹ́ fọlọ́run tí wọ́n tọ́ tí wọ́n ṣe sàṣàlátù fún Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n yin lọ́hùn so wọ́n bẹ̀rẹ̀ kótó àwọn ọ̀rọ̀ lọ́hùn wọ́n fọlọ́ lọ́hùn jẹ́rìí tí wọ́n bá sọ Ànábì sallallahu alaihi wasallam so yìí wà pẹ̀lú èdè tí àwọn aráàlú gbọ́ wọ́n jẹ́ pé ń sọ̀rọ̀ bá díẹ̀ tí wọ́n fi èdè tí aráàlú gbọ́ wọ́n fi kún kò sí tó bá níbẹ̀ òbí èdè tí aráàlú gbọ́ ni ó yẹ kí ìmáàmù sọ so yìí so that tí bẹ́ẹ̀ni ó lè wá sọ èdè Al-Qur'ani ní òkú lè ṣe èdè lágbádẹ́ o àbí kó sì máa sọ tó bá sọ òun náà ní padà tún kàwé fún rẹ̀ sóyè tí kó sì máa kọ́ máa ń kọ́ yẹ pé lọ́rọ̀ Ọlọ́run bá nù ànábì nù kọ́lá bí wọ́n máa sọ náà tún ní Yorùbá sóyè tó bá ṣe yẹn wọ́n á lọ́ra àjòkó díẹ̀ tí ó fi bẹ̀rẹ̀ kó pẹ̀ kejì sóyè exactly bí èèyàn ṣe máa ń ṣe ti ọjọ́ Jumu'ah iná ni wọ́n sì máa ń ṣe ti tọjọ́ ọdún tí wọ́n pè ní Eid al-Fitr
ọjọ́ ọdún tó náà rẹ̀ àti ọjọ́ ọdún iléyá sóye ní pé nítorí yàtọ̀ nítorí ẹ̀ràn tó ń ṣe yàtọ̀ síra wọn ni pé ti ọjọ́ júmọ́ kátó kírun ni sóye wa nígbà tí ọjọ́ ọdún kékeré ọdún ńlá nígbà pé kékeré ọdún ńlá àmì kájà tó pé ọdún tó náà rẹ̀ àti ọdún iléyá sódà tó ń tàbí ń pẹ́ náà so ẹ̀yin tábà kírun tán yìí o bó ṣe wá látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam bánabi ṣe nìyẹn bẹ́ẹ̀ náà al-khulafa ar-rashidun bẹ́ẹ̀ sí náà nìyẹn so tí àwọn olùmọ̀sán ni wọn náà bá lọ sí nínú. Alaikum salam kí ló kọ́ ìmìlẹ̀ ṣe. wọ́n ìlú pọ́n àrìn láti àtàdá. òkè akínsórí tó kí ni ìbéèrè. ẹjọ́ ṣé dandan ni ká máa lo tẹ̀síbà ni àbí kò ṣe dandan. náà ìdáhùn ni pé kò kí n ṣe dandan ni kí àwọn máa lo subha sóye alatu tasbih nǹkan tí a fi ń ṣe tasbih ṣe tá a ṣe ń ṣàfàmọ́ fọlọ́wọ́n ọba sóye wa ọ jẹ́ ti èyí tí wọ́n sì kókò tẹ́ pé wọ́n sín iná ni o àbọ̀jẹ́ ti kántà èyí tí wọ́n máa ń tẹ̀ báyìí so tí wọ́n máa ń tẹ̀ so wọ́n máa tẹ̀ tí wọ́n máa ka èyí tí wọ́n bá ṣe so kìkì ń ṣe ọ̀ràn yẹn rárá sóye ṣùgbọ́n mùsùlùmí ọláti yin lọ́wọ́ ọláti ṣe tasbih kó fọlọ́wọ́n ọba máa kó dúpẹ́ fọlọ́wọ́n ọba kó ṣe la ilaha illallah so kó yin náà kó dẹ̀ máa ṣe zikir gan so kó máa rántí ọlọ́wọ́n ọba gan lẹ́mìí kó sì máa kó máa jọ́ máa wà lórí akọ́ máa sọ lórí ahọ́n bẹ́ẹ̀ so yẹn pé la ilaha illallah ti ń ṣe lórí ahọ́n kó máa wà lẹ́mìí pé kò sọ́ba kan tó sì jọ́sìn àfọlọ́wọ́n ọba kó máa jẹ́ pé kàn wí lásán ń sìn lọ́lẹ̀ yẹn wò ìyàwó ọjà fàánì kọjá gbọdọ̀ sóye so kankan náà ni sóye so that ọba mọ so that àbíkọ́ tó máa pé àwọn kan ní a tó máa rárí fún àwọn kan ní wọ́n lè ṣe nǹkan fún yàn so nítorí àwọn àbáṣe kò ṣe ń lọ́dọ̀ ṣe ìtumọ̀ aláìlá láwọn jẹ́ kó wà lẹ́mìí ẹ̀ ní tí ń jẹ́ zikir gẹ̀gẹ̀ tó ń sọ lẹ́nu lórí ahọ́n ẹ̀ jẹ́ kó wà lẹ́mìí ẹ̀ yàn so jẹ́ kó wà lẹ́mìí ẹ̀ tẹ́ pé ẹ̀mí rẹ̀ gan ẹ̀tíkọ́ọ̀dù ẹ̀ ọ wà jásùn pẹ̀lú tó ń sọ àjọkàn rẹ̀ so kó yẹ kó jẹ́ kó pé tó ń rí lòdòdó kó sì máa hàn níbi iṣẹ́ ìṣe rẹ̀ so kó máa hàn níbi iṣẹ́ ìṣe rẹ̀ ẹ̀tọ́ Ọlọ́run má gbé fẹ́ dà ẹ̀ gbogbo wa sí kọ́ má gbé fẹ́ ànábì sọ̀lọ̀sọ̀lọ̀ má gbé fẹ́ nìkan náà ànábì Ọlọ́run ọba má gbé fẹ́ nìkan náà màláíkà Ọlọ́run ọba kátó sọ pé àwọn ànábì Adam project Ọlọ́run ọba so that gbogbo tí ń jẹ́ dékèrè ni bẹ́ẹ̀ náà tí wọ́n bá fẹ́ ṣe nǹkan èèyàn fẹ́ ṣe nǹkan wọ́n pé ń tọ́ fẹ́ ṣe yìí ń tọ́ da ọ̀tọ́ mẹ́rin kejì pọ̀ tí ẹ má kọ́ àtìyàwó bọ́ọ̀lù sí ní jàǹbẹ́ tí sùgbọ́n tí a pé jàǹbẹ́ má ṣètò rẹ̀ fún wọn pé kọ̀mọ̀dà ṣèrántí ọlọ́run bá kọ́ ọlọ́run àfábòsí kó jìnnà kọ́ ọmọ bóyá wò rẹ̀ sí bẹ́ẹ̀ náà ni ìyàwó sọ́kọ náà bẹ́ẹ̀ náà lẹ̀gbọ́n sábúrò bẹ́ẹ̀ náà àbúrò sẹ́gbà bẹ́ẹ̀ náà ni baálé sọ́dọ̀ àwọn tọ́jẹ́ baálé fún bẹ́ẹ̀ náà àwọn tọ́jẹ́ alẹ́ sí baálé bẹ́ẹ̀ náà ló ń kálukú tẹ mọ́ olórí ìlú ni ògbódò sóyè kọ́ ọmọ náà ti pé nǹkan báyọ̀ mà dà ọlọ́run ọ̀dà kò sì filẹ̀ ọ̀fẹ́ zizi náà ọlọ́run ọ̀dà kò sì filẹ̀ ọtí bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so zikirullah odò tó jẹ́ zikirullah yẹn so èyí tí a máa ń wí lẹ́nu tí a máa ń fà ó so èyí tí a máa ń wí lẹ́nu tí a máa ń sọ lẹ́nu so èyí ń tó dáa jù kí wọ́n ka ìka torí pé ìkàlà níbi ká sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀sìn pé anábì sọ pé sọ̀rọ̀ wa kullu salama sadaqa so bí a ti tún kà kàn sẹ́rì ẹ̀yẹ́ tó máa ń dájà sára so that then oríkèéríkèé tẹ̀lé ṣe kí ni wọn ló tún jẹ́rìí lọ́dọ̀ Ọlọ́run fún yàn so yẹ pé n tí wọn fọwọn ṣe ń dáadáa bó ti jẹ́ pé àwọn ìfẹsẹ̀ aburú náà wọ́n jẹ́rìí takò yàn lọ́dọ̀ Ọlọ́run wọn kò ṣọ́ àmẹ́ ara nǹfààní kí wọ́n tún kàkà so tó lẹ́yìn pé níta níbi ṣe nù kọ́rí dá sí ń sọ fún àwọn àkọ́rọ́ fìkìyà òfin kan náà àwọn òfin ìmáfẹ́kẹ́ lọ́dọ̀ àwọn olùmọ̀ṣẹ́ olùmọ̀fẹ́kẹ́ wọn ni al-waridu afdalu min ghayri al-waridi níta náà bí bá ṣe tó bá lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ọlọ́lá ju ní tí ẹlòmí bá ṣe lọ lápèjúwe Ànábì sallallahu alaihi wasallam ó ní bí wọ́n ṣe tábíyà labbaik Allahumma labbaik ẹnu hajj láti wọ́n ṣe hajj ẹnu numrana so àwọn náà sàhábà tó yẹ pé wọ́n ṣe pẹ̀lú láhùn tó yẹ pé àtọ̀ tánàbì díẹ̀ ṣùgbọ́n a lè pè é dáadáa lẹ́wọ̀ pé àbínú dáadáa tó dáa torí pé Ànábì ọmọ sí yóò ṣe kọ́rọ̀ rẹ̀ bàtà Ànábì sọ wọn tó ṣe kọ́rọ̀ wọn ti di súnà nù so n tí ò yẹ lómi nù tó yẹ pé wọn pé nǹkan bá ṣe lójú Ànábì tánàbì wá sọ pé kìnìún ó di pé ara pé ń túmọ̀ bídà tó dànù rà so ẹ̀rà ǹdán táwọn onímọ̀ máa sọ ni pé ìwọ wá dọ́lá dájú kí n ò rí nítorí pé ìgbà táwọn ibi dákẹ́ tí ó sọ̀rọ̀ sallallahu sálàm nítorí pé tí wọ́n rí dànù ìgbà ọlọ́wọ́ dájú kí n ò rí I mean health abdulliya so that àwọn àti pé n tó dájú
òun ni kéèyàn ṣe ìtànàbí ṣeun gan torí pé ní al-waridu afdalu min ghayri al-waridi ayé afdalu min ghayri al-waridi an-nabi sallallahu alaihi wasallam wọ́n àbá pa anabi ṣe ìkọ́ rẹ̀ ara àpèjúwe kejì òun ni pé anabi sallallahu alaihi wasallam níbi tó ti gbé tó bá ń ṣe tó bá umrah mẹ́rin tó ṣe láyé ògbẹ́ náà ní kéèdà lọ bọ́ sí gẹ́gẹ́ tó tẹ̀wọ̀n so hajj kan tó yìí ṣe láyé ẹ̀rì pé bí tó ti gbé ihram umrah nàbí hajj Dhul Hulayfa miqat àwọn ará Medina anabi ò gbé láti lé ó sì tọ́kìn ò gbé láti lé so that àwọn sahaba mi sì ṣe ń ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí Ali ibn Abbas so n túmọ̀ sí pé ó tọ́ kí èèyàn ṣe bẹ́ẹ̀ especially àwọn tí wọ́n máa ń kọ́ òní bá àwọn onílé dé Medina kojú èèyàn mọ́sí ara Medina ṣùgbọ́n ní kúrúsá ń túmọ̀ sí pé ó tọ́ ǹjẹ́ tó bá ń kọ́ òní lè dé Medina àwọn lè ṣe obì àbí ara Medina náà àbí ń dé bẹ́ẹ̀ so kó gbé ní mìíràn lápèjú ọ ló dáa jù látàrí eléyìí adínsàlà kọ́ ìdá pé kí èèyàn kawọ́ yẹn ẹ̀yìn náà ló dáa torí pé anabi ọwọ́ lọ́kọ̀ sallallahu alaihi wasallam so yìí wa so that anabi tún sọ fún àwọn sunan Abi Dawud pé alaykunna bil anamil fa innaha mustantaqat so ọlọ́wọ́ bèrè àwọn náà sọ̀rọ̀ nínú tìkọ̀tà pa náà fún ọlọ́wọ́ fún lọ́rọ̀ sọ ni pé ẹ̀yin obìnrin ẹ fẹ́ kawọ́ tẹ bá fẹ́ kawọ́ ẹ bá fẹ́ ṣe tàṣpé ẹ fẹ́ ka nǹkan tó lóka tá pé àtúkàtà níbi ṣe tó lóka o gẹ́gẹ́ bí àwọn tàṣpé táwọn ṣe lẹ́yìn ìrún ni o tahmid ni o bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni sórí á ní kẹ́ kawọ́ ni torí pé nínú tí ó sọ̀rọ̀ tọ́nà fún lọ́rọ̀ sọ̀dọ̀ ẹ̀rọ kẹ́yàmá ni ǹgbọ́n kí kéèyàn olú tẹ̀síbà tàbí àbá sọ pé kí sọ̀rọ̀ yẹn ṣé tó àbí ọ̀tọ̀ ó tọ́ tí ò bá ti ní pé àjọ kan mi tí ò dáa tí ẹ bá ti ní àjọ kan mi tí ò dáa lẹ́yìn ń tàn ẹ̀kẹ́ tí ó sì fi ṣe tí ò fi fa iṣẹ́kíṣẹ́ tí ò fi fa iṣẹ́ tí ò fi fa nǹkan tí ò dáa ìyẹn ni pé káwọn sọ pé òun gbaṣẹ́ kan ẹ pé tọkọtọ ọlọ́run nábì sọ̀sán àbí àkàrà kan lọ́dọ̀ àwọn kan sórí tí ó yàtọ̀ sí àkàrà nábì sọ̀sán kan àbí fa lẹ́yìn náà nítorí bá fẹ́ fi tẹ̀síbá fa kọ́dà bẹ́ẹ̀ kí n kawọ́ṣẹ́ ntí àkàrà àwọn tó bá wọn náà àkàrà nábì sọ̀sán tó lóòkà ní tánàbí fòkàsí nítorí bá fòkàsí tọ́nà wọn fòkàsí kò ní máa ṣe lọ láì fi òkàsí ìtumọ̀ wọn kúrò lọ́wọ́ abẹ́kọ́ kàfé ránù ìtumọ̀ wọn zákìrì náà lọ́wọ́ kàfé ránù zákìrì ọ̀tí ìtumọ̀ ẹnu lọ́kàn máa wí lọ́kàn máa sàkà lọ ọ̀dọ́ máa fọkàn dé o òní ẹ̀kẹ́ ìwọ́ tọ́nà sàkà tọ́nà bá lágbájá sọ̀rọ̀ tọ́nà bá lákàtúndé sọ̀rọ̀ so that nǹkan yẹn ni kámà kése bídíà ní ìlú tẹ̀síbà gẹ́gẹ́ bí tó tẹ̀ náà rà wọn onímọ̀ sọ̀rọ̀ àtàṣe pé sáǹtẹ̀ ní àràmọ̀lá tó fàtàwà onímọ̀ àdúgbò fàtàwà wọn wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn pé báwọn tẹ̀síbà kése bídíà ni wọ́n ní láìsẹ̀ lè bídíà kése bídíà bẹ́ẹ̀ ni àwọn ọ̀làmọ́ asúnà àwọn ọ̀làmọ́ wa tó jẹ́ àwọn àgbàfà wa láyàtọ̀ ṣẹ́gun bá rahmọ́lá láyàrá bídíà wọ́n ṣẹ́gun fẹ́ ní rahmọ́lá láyàrá bídíà sòye ǹdán tó dáa jù kékeré wọn kàwọ́ sòye tí ìbá jẹ́ pé sọ̀rọ̀ bó ti jẹ́ náà ọlọ́run bàlá tó ní ìmọ̀ náà. zákùnlọ̀ ọ̀hẹ́ gbogbo àyẹ̀yìn àti gbọ́ ìdáhùn ìbéèrè tí Yésù wọlé mi pé ǹjẹ́ ó tọ́ kí obìnrin kí ó bá ọkùnrin sọ ẹ ti yánsá ìláìmọ̀ ìgbà ní. ó bá sọ̀rọ̀ bọ̀. pé òun fẹ́fẹ́ ó ti yánsá ṣùgbọ́n. khitba kọ́lé yìí wọn ma khitba kọ́lé yìí wọn obìnrin pé ó pẹ́ bá ń pẹ́ òun fẹ́ kí òun lè jẹ́yàwó fún òun tọ̀hún lápèjì àwọn fẹ́ kó ń tọ̀hún fẹ́ wọn ọ̀rọ̀ bá alápẹ̀dọ̀ ọkùnrin sí obìnrin pé òun fẹ́ fẹ́ oníwọ̀n pè ní al-khitba nínú èdè Lárúbáwá àti nínú ṣẹ̀ríà ṣùgbọ́n nítòbìnrin sọ ardu wọn pè al-ard ó sì ardu rẹ̀ sí ọkùnrin ni sọ pé òun ní rọ́gbà òun nífẹ̀ẹ́ ọkùnrin ó tọ́ sí tí ó bá pé òdòtọ́ ẹ̀kọ́ wà láàrin wọn bá wà tó pé túmọ̀ pé tí máàrù bá wà ń bẹ́ẹ̀ so máàrù owó sàdáàkì so àtàwọn kan yókù náà àwọn tọ́jẹ́ ti kí ni wọ́n ti ń pè tọ́jẹ́ ti àkànnù nìka àwọn orígun tako igi tó bá ti wà ń bẹ́ẹ̀ so yẹ so that bó ṣe jẹ́ nù pé ó ń tọ́ àwọn onífìlà jà nábì ó tó sọ pé rárá kàlásù ti tánà máa bọ̀ ọmọ kó bọ̀ wá àbíjọ ló ń kó bọ̀ so yẹ so that obìnrin kankan lè bùn rẹ̀ ní kò lè bùn ẹnì kankan ní ara rẹ̀ so yẹ láì ní sí kí ní bẹ́ẹ̀ lọ́kọ̀ bá mú rárá a yìí sọ pé khilaf mọ́dọ̀ khilaf láàrin àwọn jumhur ulama àti àwọn hanafiya òun ni pé tí obìnrin bá sọ pé òun fún ara rẹ̀ òun bùn òun tọ̀ níra wọn so àwọn tọ̀ ní kò bá mu so mọ́ mo sọ pé àwọn hanafiya náà bá mu tí a bá ti rí arkanu nikah but mo sọ pé khilaf wọn ó sọ pé khilaf lafzi torí pé ní àwọn hanafiya àti àwọn àjáza wọn kàn pẹ̀lú lafzi yìí ṣùgbọ́n pẹ̀lú pé tí a bá ti rí obìnrin nikah nítorí sí pé kò sí hibà ń bẹ́ẹ̀ nù soye kò sí ọbùn tọ̀ níra rẹ̀ nù so that bí wàá tẹ́kọ̀ọ́ kàn ṣe àwùjọ lásán ọ̀dán ayamakan kí tó dájú kóbìnrin ó máa
ṣe kaba fún rẹ̀ bàbá lè bá ṣe dípò rẹ̀ bàbá lè bá ṣe abẹ́gbọ̀n rẹ̀ pé ẹ dákun mọ́ ní sísítà o ó sì wù mí kẹ́ jókòó fún sísítà mi junior sísítà ni ó dùn kẹ́ jókòó fún sóye kódà ẹlòmíì lè ṣe ọlọ́ ti gbà lágọ̀ọ́sọ bẹ̀rẹ̀ fún màmá ẹ̀ tó yẹ pé sóye so ẹlòmíì lè ṣe fún ọmọ ẹ̀ sóye ní ọwọ́ látọ̀dọ̀ ní ọmọ rẹ̀ ṣe ọdún àlàán wípé kí anabi sallallahu alaihi wasallam kó ṣe àbúrò ọmọ rẹ̀ sí anabi sallallahu alaihi wasallam ó wọn kọ́ ṣe àbúrò sí Abubakar sóye kó tó ṣe àbúrò sí anabi sallallahu alaihi wasallam so kò sí nǹkan tó bá débẹ̀ kéde pé ìtọ́mọ lọ́pọ̀ bá lè yẹn fẹ́ kọ́ ọmọ oṣù rí ẹni tí wọ́n bá di pé àǹtí ń bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá àbí báyìí so kéde pé torí pé ẹ kàn rí ayé ẹnu mi lọ pé kọba mu kọjá pé ayé kan ló ń tọ̀ wọ́n tán kàn rí wọ́n sọ pé òun fẹ́ kọ́ wọn fẹ́ lágbájá àbí lákàtà so kọba mu eléyìí kò sí tí ó sì kí ọ̀rọ̀ fún ní ọ̀bà bọ̀ ǹgbọ́n pé ẹ̀sìn bẹ̀rẹ̀ rẹ̀ nìyí kọ́lọ̀ náà jàfà ọlọ́mọdé ń tọ́kọ́ ọlọ́mọdé ń tọ́ka ṣẹ̀ríà wọ́n pé ẹ̀sìn bẹ̀rẹ̀ rẹ̀ ní títí jẹ́ sinmi ni pé kó máa lọ ọlọ́wọ́ bọ̀rọ̀ nábì sọ̀sọ̀ ìtẹ̀lẹ́sùn nábì sọ̀sọ̀ sóye tó jẹ́ àbátẹ́yìn bá náà sẹ́sìn ọ̀tẹ̀lẹ́sùn nábì sọ̀sọ̀ kò sẹ́sìn nù ìtumọ̀ yìí pé kò sẹ́sìn torí pé kò sí súnà mi tọ́fẹ́ tẹ̀lé tẹ̀lé súnà nàbì sọ̀rọ̀ sóye so that ìyẹn ní ẹ̀kẹ́ ní tí wọ́n fẹ́ ṣe nǹkan bá wọn mọ̀ o sóye wa ẹni tó yẹ pé yóò mọ̀ tí ń jẹ yóò bùkátà yóò mọ̀ náà ti ń dáadáa yóò sì tọ́jú ọmọ rẹ̀ dáadáa kò ní sọmọ ẹ̀ jákujáku yóò mọ̀ náà ti yóò mọ̀ náà ti tí ó pilẹ̀ nítorí sọ̀rọ̀ pé ìfẹ́ lóníṣòwò tó fi ṣe bẹ́ẹ̀ kí ẹ pé ní tó yẹ pé kó dọ̀wọ̀ ẹ̀ tán tí wọ́n á máa sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ soye àbíjá tó máa ń nàgà obì mi tí wọ́n sọ ti tọ́jú wa lọ́yẹ̀ nù so kò bá mu rárá so that ẹ̀yàn gidi iná àwọn ṣe bẹ́ẹ̀ fún kọ́nà kó ṣe àríyàn gidi so ẹni tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ mú tẹ́kọ̀ọ́ bá lágbá kọ́ wọn lágbá soye wọ́n máa ṣe kọ́ máa ṣẹlẹ̀ lára ọmọ so wọ́n kọ́ ṣe kọ́ máa ṣẹlẹ̀ lára ọmọ lọ́mọ wọ́n kọ́ ṣe wọn bẹ́ẹ̀ kọ́ ṣàánú wa wọ́n máa bọ̀rọ̀ tó ní ọmọ bó ṣe jẹ́ nìyẹn. oníbèrè bàbá mi sọ́wọ́n àríkún àríkún sí wàlúù wọ́n ní ọ̀nà ìyàwó ni a lè fi tọ́ ọmọ. ọ̀nà tá a lè fi tọ́ ma ọ̀nà ní pé kákọ́ wọn tọ́lọ́wọ́ bá sọ ọ̀nà ní يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة أعدت للكافرين أعدت التي وقودها الناس والحجارة أعدت عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون بس جن so that ntọ́nà paláṣẹ náà kó ànfọ́sàkùn ẹ̀ṣọ́ra yín tí wọ́n fi lè ṣọ́ra yẹn tí wọ́n fi lè gbé ara yẹn jì sí náà ọlọ́run ọba àti fámìlì yẹn wọ́n ní wọ́n tó pé wọ ahlikum nara nínú fámìlì yẹn náà sì ní ìyàwó ọmọ even bàbá ìyá lórí dáhùn dáadáa sọ pé al-ahlu ń jọ mi nínú èdè wọn so òun náà ni ẹni tí ń jẹ́ bàbá ìyá àti ọmọ àti ìyàwó ǹjẹ́ mi à lè lọ fún bàbá àti ìyá nìkan ǹjẹ́ mi à lè lọ fún ìyàwó àtọmọ ǹjẹ́ mi à lè lọ kó wọn lò papọ̀ ǹjẹ́ mi à lè lọ fáwọn tí bá ń tẹ̀lé yẹn tó jẹ́ tó ń tẹ̀lé àwọn kan sóyè tó ní kúrúṣà bìnrin jìnnà sí ní ọlọ́run so ẹ̀ṣọ́ra yẹn ẹ̀ṣin sóyè tí ọ̀yọ́ ń kò bìnrin ọlọ́run àti àwọn fámìlì yẹn nínú nǹkan tí èèyàn máa fi ń ṣe bẹ́ẹ̀ ni pé kí wọ́n kẹ́kọ̀ọ́ kí wọ́n kọ́ ọmọ yẹn lẹ́kọ̀ọ́ kí wọ́n kọ́ ọmọ yẹn lẹ́kọ̀ọ́ kí wọ́n sì kọ́ ọmọ yẹn lẹ́kọ̀ọ́ ẹni tí ó bá lẹ́kọ̀ọ́ kò ní mọ tó dáa yàtọ̀ sí tí ó dáa kò ní mọ tó ṣàǹfààní àti sí tí kò ṣàǹfààní so that definitely ó sọ ma kó olùdó ọlọ́run ọba ó lè jẹ́ ní tí ó nífẹ̀ẹ́ ẹ̀sìn gan tẹ́ pé ibi títí ń sẹ̀sìn yóò tún máa ṣe ọlọ́run ọba so yóò tún máa ṣe bídíà yóò tún máa ṣe oríṣi nǹkan tí ò dáa sóyè wa so that àwọn kò ṣe àmọ̀nà wa so yàn pé wọ́n ní fasadun kabirun alimun mutahattikun wa akbar minhu jahilun mutanassiqun tó ọ̀nà kó bá gbọ́ ní tààlímù tààlímù sí wí kọ́nà kó bá fọ̀rọ̀ kẹ́ fana àti ọ̀dọ̀ àfa àti sàlẹ̀sì àti ọ̀dọ̀ àwọn tí sì bẹ̀rẹ̀ kọ́nà kó bá fi ṣẹ́sàn kọ́nà sí ọ̀dọ̀ àti ọ̀dọ̀ àná náà kò bá mú kí wọ́n máa fàyàn kan ṣe kínní so that definitely túmọ̀ sí pé inú tí èèyàn fi lè ṣọ́ra kó ń bìbí ní ọlọ́run bá ń bi ìyá náà kékeré ọ̀kẹ́kọ̀ọ́ so ẹ̀kọ́ tí wọ́n wá kọ́ ma ní tí wọ́n máa fi ń bẹ̀rẹ̀ òun náà ni ẹ̀kọ́ al-aqida so àdìẹ ọkàn kí wọ́n ládìẹ ọkàn tó dáa kí wọ́n máa kàn bí ọmọ mi lórí Islam lásán èmi náà jẹ́ mùsùlùmí ọmọ jẹ́ mùsùlùmí rà kó jẹ́ kọ́ ọmọ tí ń jẹ́ Islam so that nǹkan tí yàn bá torí pé ìgbà tí ànábì sọ̀sọ̀ èyí náà yẹ kán kọ́ ti síwájú even síwájú kí a tó sọ ọmọ sí pé ọyọ máa ka Kùránì àti ọbẹ̀ olókọ́ àlùkò àlà ń sọ pé ọ̀dà ọdún mẹ́ta ń sìn ọdún mélòó kan sìn ọdún mẹ́ta kan mo ti bẹ̀rẹ̀ Kùránì
nǹkan ti bẹ̀rẹ̀ lọ́wọ́ ọdún mélòó kó ti bẹ̀rẹ̀ súnà níbi sísọ ọdún mélòó kó ti bẹ̀rẹ̀ pé fíkú kankan mẹ́rin ṣíṣe àti olóhùn yòókù àbí kó ti bẹ̀rẹ̀ sí ní nursery pre-nursery nursery primary bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ so ó gbọ́ ni sóyè ṣùgbọ́n ẹ̀kọ́ àkọ́kọ́ tó yẹ kí wọ́n fi bẹ̀rẹ̀ ọmọ òun náà ni àkídà àdéhùn tó dáa nǹkan nígbà tẹ́ pé tẹ́lẹ̀ máa ń sọ ọpọlọ lọ́wọ́ ti gbé ṣùgbọ́n máa ṣe níṣẹ́ jọ́mọ̀ hàn bí iṣẹ́ rẹ̀ wọ bàbá ìyá ìyá máa hùwà tó yẹ pé àkídà tọ́ládé àdéhùn kan tó dáa àdéhùn kan tó dáa náà sì ní pé tí ó yàtọ̀ sí anábìgbé wa àti àwọn tó àwọn sọ̀rọ̀ bá lè ṣe sọ̀rọ̀ lọ́jọ́ náà ní àjùmáyìn ìyẹn ní kọ́ máa ṣe kọ́ máa rí pé ó pe nǹkan míì nígbà tó wà ń lé bá lọ́jọ́ àwọn èèyàn ọlọ́run ló ń pè tó bá ti dé ní ọ̀tọ̀ ní tó ń pè so lọ́jọ́ àwọn èèyàn oníbó ṣe ń kírun tó bá ti dé ní ọ̀tọ̀ níbó ṣe ń kírun so lọ́jọ́ àwọn èèyàn wọ́n sọ pé so oríṣiríṣi kàtí ọ̀dà tó ẹ kó ọ̀tàkùtọ̀ ọlọ́run bá ló ń ṣe so that wọ́n mọ̀ lé kọ́ nǹkan tó dára rẹ̀ kò ní kọ́ àkìlẹ̀ tó dára rẹ̀ so àkìtà tó dára lọ́kọ̀ gbé sáwọn lẹ́mìí so yìí pẹ̀lú ìṣe rẹ̀ kankan tí bá di pé ó ní wáyò ó ní ọ̀pọ̀lọpọ̀ ń gbàgbọ́ yé wọ́n máa dọ́dọ́ sáwọn ọ̀rọ̀ díẹ̀ dáná kan náà ọ̀rọ̀ tó pé ọba àkìdá mu àkìdá tó sálàf nítorí pé sálàf nínú istilah òun náà ni àwọn sàhábà tí wọ́n jẹ́ ọmọkẹ́wà náà àkọ́kọ́ sọ̀rọ̀ àtàwọn ọmọkẹ́wò wọn tó jẹ́ tàbíọ́n àtàwọn ọmọkẹ́wò tó jẹ́ ọmọkẹ́wò fún ọmọkẹ́wò wọn tó jẹ́ tàbíọ́n والسلف الصالح حيث أطلق فالصحب فالتابع كل حقق so that n ti ń jẹ́ salaf nù so dáná salaf nù lọ́gà òun ni tó ṣíwájú ẹ̀ nìkan so yẹ wa so that ìyẹn ọ̀pọ̀lọpọ̀ máa ń lò sí nítorí máa ń pè òun ní tí wọ́n gba nínú salaf nù tanilọ́jà òun ní ma ara ọ yàtọ̀ síra wọn so ní kúrú sá àkídà tó salaf yẹn tẹ́pẹ́ àwọn ànábì ti sọ pé sọ̀sọ̀ ó ti jẹ́rìí pé àwọn ni wọ́n jẹ́ ntọ́lóore jù òun so kọ́má náà kí àwọn máa kọ́ ma so yẹ so tẹ́ bá ti wá rí bẹ́ẹ̀ ẹ̀rí lórí rí nǹkan ànábì sọ̀sọ̀ àti ọba abdul bá sọ̀rọ̀ ònìyà gulam ìran kékeré yìí gulam ọmọ ẹkẹ nígbà min hina yulad lágbà tí wọ́n ti bí ọmọ gulam wọn pè títí tí ó fi súnmọ́ pé yóò fi bàlágà àbí tó jẹ́ pé ó fi nínú ọ̀dàn ila haddi al-iltiha gẹ́gẹ́ bí al-imam Zamakhshari wí rahimahullah so that bẹ́ẹ̀ náà àwọn olùmọ̀mí náà tí wọ́n bá lò fún yẹn lẹ́yìn ìgbà tó ti bàlágà هذا تجاوز so باعتبار ما كان على قطع اعتبار ما كان نعم نذكر so يا غلام يا مكري so تبا في بلون إذا سألت الله فاسأل الله تبا في بلون الله نكن كوبي ما بين كامل لو ما بين كلا ين تيا تصلون أبا إن أنا بين ترين ولكني إن قال كوبي أيامني so أسمع كوا أنا أسمع كوا ملاك القرآن ẹ̀pá bí pàṣẹ àdáhùn pé kọ́lọ̀ fún ní àgbọ́yé alukuran sóyé lẹ́yìn ìgbà tó ti kó ní mọ́tàtà náà mi bá sọ̀rọ̀ yìí wọ́n ìrasàtọ́lá fásàlá tó bá fẹ́ bèèrè kan wọ́n rẹ̀ tọ̀rọ̀ kan ọlọ́run ní kọ́ tọ̀rọ̀ kan lọ́wọ́ ẹ̀ rẹ̀ stand tó bá fẹ́ wà ràn lọ́wọ́ ọlọ́run bá ní kọ́ wà ràn lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ ọlọ́run bá lẹ́ni tó bá ràn lọ́wọ́ ìrùn kan wọ́n ṣe ṣe kọ́dà bí gbogbo ayé ní kò ní ṣe ṣe tọ́nà bá ti ràn lọ́wọ́ wàláhì kan yóò jù ṣe tọ́nà bá sì ràn lọ́wọ́ gbogbo nǹkan tó bá lò ní sábàbí wàláhì kò ní ṣe ṣe òun gan ni ó tún يتون وا إذا لم يكن الأون من الله للفتاة فأول ما يقضي عليه اجتهاده tọ́nà bá ti ran ẹrú ẹ̀ lọ́wọ́ ọlọ́run kọ́ṣọ́ abẹ́ ìgbìyàn tó lọ́run dàn gàbí sáàbí tó lọ́run fẹ́ ṣe níbi nǹkan ọ̀gá ní ọkọ̀ owó gbìyànjú ẹ̀ kọ́nà má dáradára kó sì má dáradára tó yàtọ̀ sí so that فإذا استعنت فاستعن بالله ìtumọ̀ إياك نعبد وإياك نستعين so ó dàn kọ́ ní kó hàn mọ́ واعلم أن كل ما أخطأك لم يكن ليصيبك وأن ما أصابك لم يكن ليخطئك so bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ tánà bíbí kọ́ so ẹ̀kọ́ àkídà nìyẹn so bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bí wọ́n ti fi kọ́ ẹ̀yìn ó sì bẹ̀rẹ̀ lẹ́yìn náà pé bí alukuran bí wọ́n ti ń ka alukuran bí wọ́n ti ń ka sunna bí wọ́n ti ń ha alukuran bí wọ́n ti ń ha sunna níbi bí wọ́n ti ń so bẹ́ẹ̀ náà àwọn àmọ́ yókù tí wọ́n bá fẹ́ kọ́ ọmọ ọkọ àbí tó máa bá ní rọ́gbà láàrin pé kò ń kọ́ so yẹ gẹ́gẹ́ bí fíkìrì ní hadith ní so ìmọ̀ lọ́gà ní bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ìmọ̀ ayé ó ti wá wọnú ẹ̀ sóyè ìmọ̀ ayé náà wọnú ẹ̀ lẹ́yìn àwọn kàtàwí pé ìmọ̀ ìdàlódé tó yẹ pé ó yẹ kí mùsùlùmí kó gbẹ̀yìn bẹ́ẹ̀ sóyè so that èyíkéyìí ìmọ̀ ayé tọ́jà pé kò bá tako ṣẹ̀ríà Ọlọ́run ọba kìí ṣe pé bíi music kan máa lọ lè rhythm rárá àbí kan máa lọ lè ṣe àbí kan máa lọ lè jó sóyè so kìí ṣe lẹ́yìn àwọn iṣẹ́ gidi àwọn ẹ̀kọ́ gidi medicine bẹ́lẹ̀ so ó read English kò sí gbogbo so gbẹgbẹ mathematics everything gbẹgbẹ oríṣiríṣi nǹkan báwọn ń bẹ́ńlẹ̀ tó yẹ pé ó yẹ kí ọmọ kí wọ́n ṣàkólé kan kí wọ́n bó ṣe kọ́ àwọn bí ó sì máa nǹkan tí ó bá jẹ́ field ẹ̀ bí ó sì mọ̀ àbí tó bá bẹ́ specialist lórí kí wọ́n mójú bí ó sì ní àwọn kan wọ́n bá jẹ́ pé business tó fẹ́ gbajúmọ̀ kí
wọ́n mú lọ sọ́dọ̀ náà pé ọlọ́run kò yẹ níbi bísínẹ́sì ẹ̀ tó ọmọ bí wọ́n ṣe ń ta kábẹ́sì rẹ̀ nǹkan dáadáa kọ́ lọ kẹ́kọ̀ọ́ bísínẹ́sì lọ́dọ̀ ẹ̀ so bí irú èèyàn lè sọmọ sí irú lápèjúwe ẹni bísínẹ́sì tọ́jú lódodo tó sì bẹ̀rẹ̀ ọlọ́run ọba so yẹ kì í ṣe pé báyà kan tá nǹkan sí lásán so bí irú àwọn olómi ta àmà bí irú àwọn ọ̀rẹ́ àmì ta àmà bí irú afásọ́lù adéoyè àbí irú àwọn tó bá ṣe bẹ́ẹ̀ ń tọ́ pé so sóyè wa so kọ́lọ́n kọ́ ṣe wọn lẹ́nu ìjà tó gbọ́ so bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bọ́ọ̀sì jẹ́ pé iṣẹ́ lọ́fẹ́ kọ́ ọmọ lọ sọ́dọ̀ ẹni tó pé ó ń ṣiṣẹ́ tọ́gbọ́ tó ń bẹ̀rẹ̀ ọlọ́run ọba ń tẹ́lẹ̀ náà nàbí sọ̀rọ̀ sọ̀rọ̀ kọ́kọ́ ṣe dáadáa ó sì mọ ṣe rẹ̀ torí gbogbo tí wọ́n bá ṣe kí wọ́n mọ̀ dáadáa so yẹ ànábì sọ pé sọ̀rọ̀ sọ̀rọ̀ ọlọ́run fẹ́ kí ìdó tí wọ́n bá ṣe kí wọ́n mọ̀ láàmà dáadáa kó wọ́n ṣe kọ́ nẹ̀ so yẹ ẹ̀kọ́ lẹ́yìn fẹ́ kọ́ ni tẹ́ ẹ̀kọ́ mọ̀ dáadáa kọ́ bẹ́ẹ̀ lọ́run so bẹ́ẹ̀ náà ni ó jẹ́ business ni ó jẹ́ iṣẹ́ náà ni iṣẹ́ ọwọ́ náà ni gbogbo kálukú wa síbẹ̀ gbogbo kálukú wa síbẹ̀ kò sẹ́ni tí ó fẹ́ tó gbọ́dọ̀ fojú ojú yẹ̀yẹ́ wọ ẹnì kejì àwọn tó ń ṣiṣẹ́ ọwọ́ àbí tó ṣe business wàláhì ẹni àpọ́nlé ni wọ́n bó ṣe kí wọ́n fi ọjọ́ àpọ́nlé wo ẹni tó kéwú ẹni tó kàwé bẹ́ẹ̀ náà ni wọ́n náà mọ̀ fọjọ́ àpọ́nlé wo wọn táwọn bá ṣe tí wọ́n ṣe tí wọ́n bá kọ́ tí wọ́n kàn kó yí wọn kí wọ́n sì mọ alámọ̀ yege òun ò lè wúlò fún wọn tọkọ̀ tẹ bá bàjẹ́ tọ́ọ̀rẹ́ ẹni tí ó tún ṣe báwo ló yẹ ṣe wàláhì èèyàn ó sì dààmú so èèyàn ó sì dààmú èèyàn ó sì so that nǹkan kan làwọn àṣetán ń ṣe àlàǹfààní o ọ̀ gbọ́dọ̀ fojú ẹ pé wọ́n torí pé báwọn ò kéwú àbí torí pé wọ́n ò kàwé ìwọ náà kan tí wọ́n kọ́ tí wọ́n bá fẹ́ tiẹ̀ sakọ pé ọjọ́ báyìí níbi fíìlì àbí kíní kan àwọn náà jẹ́ nǹkan níbi tí wọ́n so yé so that kan kálukú máa para wọn lé ní an-nasu lin-nasi min badwin wa hadiratin ba'dun li ba'din wa in lam yash'uru khadamu kọ́lá bó sara aró oko ló ń tàn tí ń dá àgbẹ̀ tí ń soko tí ń dáko ọ láti máa fún respect torí pé tí ń ṣe ohun tí ọba ṣe òun ní jẹun so ìwà ọ ní jẹ báyìí kò sẹ́ni tí ó jẹ tíra náà fa bàbá tí ó jẹ tíra kò sẹ́ni tí ó jẹ ìwé so that ọdọ wa ní abúkátà síra wa ni kálukú sáà máa ti ń ṣe kó sì bẹ̀rẹ̀ náà ọba ká sì mọ̀ para wa lé so tí yẹn ó sọ àti kó ṣe fún àwọn ọmọ náà tó lọ. wọ́n gbọ́ báyìí lọ sí ti wọ́ọ̀dù ti ẹ̀sìn kúlẹ̀ kó bá a sọ wọ́n ní ẹ̀sìn lọ́wọ́. ìbéèrè tí wọ́n tún fi ránṣẹ́ dàbí àwọn ṣẹ́fún ti dáhùn ẹ̀yọ́ lásìkò tí wọ́n fi ránṣẹ́ rẹ̀ sí ilẹ̀ tó fi ránṣẹ́ ó ní bùkátà sí oníbèrè béèrè pé ṣé ó tọ́ kí wọ́n máa fi láńsípíkà kí wọ́n fi ṣe tàájúdì ibi tó sì ti fi ń ṣe tàájúdì tó ti ń lo microphone yìí sọ̀rọ̀ spíkà yìí lóògùn ni wọ́n ń disturb àwọn tí wọ́n jọ wípé ṣe ṣe pé àwọn náà ṣe ti wọn lórí ìbéèrè ṣe pé kí ni àti Islam kọ sí. akẹ́kọ̀ọ́ wo àti Islam kọ sí at-tarawih at-tahajjud àti Islam kọ sí at-tarawih at-tahajjud ni pé inú súnà tí ọkàn pa tí ó ṣe ẹ̀rẹ̀ tán tí ó ṣe adójú kòkòrò náà rẹ̀ bẹ̀rẹ̀ náà rẹ̀ so that àwọn olùmọ̀sí pẹ̀lú pọ̀ pé tarawih iná àwọn ẹ̀rọ tán kí n jẹ̀mọ́ ni so definitely wọn bá wọn ti kí n jẹ̀mọ́ wọn ní ìdíkan lọ speaker so bẹ́ẹ̀ náà tahajjud náà wọn ní ìdíkan lọ speaker so láti pé káwọn yẹn fi dọ́kan ẹ̀rọ ti ṣèkílẹ̀ ọ̀tọ̀ yẹn pèrò fún so ẹ̀yẹn pèrò fún so that ṣùgbọ́n ẹ̀yẹn bá fẹ́ kí wọn kò sí nǹkan tó bá níbẹ̀ so yé wa. speaker wọn yà kán kan lọ bóyá mọ́ṣáláṣí tí wọ́n ti ń kí mo bóyá kọ̀ǹfààní ní ibi gangan tó fi sẹ́yìn mẹ́sàn-án ní pé ibi tí wọ́n ti ń kí ibi tí wọ́n ti ń bọ jìnnà tí wọ́n lè lo speaker tó ṣe pé yóò jẹ́ pé àwọn tó wà ní mọ́ṣáláṣí nìkan yẹn wọ́n ti gbọ́. àṣàyẹ̀rọ ní ṣàyẹ̀rọ dé ní tahajjud àti tarawih so náà àpẹẹrẹ ẹ̀sìn wa kò sí nǹkan tó bá níbẹ̀ bá tẹ pé wọ́n bá tẹ pé wọ́n fi ṣe wọ́n fi ń dàrú wọn fi ṣe ọbẹ̀ ẹ̀sìn ni so that ẹni tó bá sùn kó dìde kó náà kírun wọ́n wá ṣe pé kí wọ́n bá sì fẹ́ kírun kí sọ̀rọ̀ yẹn kó kìtà hajj dàbí tọrọ so kó tún padà sóye so that so tẹ́ nǹkan mi bá ń padà sí létí lọ́wọ́ sí pé kíní so kò tí ò lè disọ́pẹ̀ kíní ṣe kékeré àyèmọ́ ọjọ́ níbẹ̀ táwọn gbọ́ àwọn ọkọ̀ àwọn ọlọ́pàá tí wọ́n máa ń pàǹtró iṣẹ́ wọn ń ṣe so àti dàkàmọ́ omi lè jíyàn lẹ́gbọ́n jẹ́ kó tún sùn padà sóye so that kò sí nǹkan tó bá níbẹ̀ nǹkan tó bá jẹ́ pé kíní so sọ̀rọ̀ sọ pé wọ́n fi disturb anybody bẹ́ẹ̀ ni yẹn máa ń dá àwọn kan mí náà ariwo mí náà tó pé àwọn máa ń pa pé kíní wọ́n sọ pé èèyàn bá ti ṣe pé kíní ọgbọ̀n jánà sí ni níjọ́ mi ò lè dín kan ọdún lọ́dẹ̀ dín kan so ká ní sọ̀rọ̀ sórí ẹ̀sìn ni sọ̀rọ̀ náà kọ́ ṣe ẹ̀ spíkà wọn ṣe ń kírun ọlọ́run ẹ̀yẹn tí ó wúlò fún ẹ̀ lọ́mọdé ti sùn náà ẹ̀ pé ibi jọ́kan tahajjud ti bẹ̀rẹ̀ kọ́dà bí òní náà mọ́sáṣẹ́ ẹ̀dọ́ mẹ́rin fún máa kí nlé yóò sì bẹ̀yọ̀ máa kí bẹ́ẹ̀ ní tẹ̀rọ ìwé ìṣìnà so yóò rí ṣíṣí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́bẹ̀ náà àǹfààní tí ó ní so ọlọ́run àbálá tó ní ọmọ ó ti jẹ́ ẹ̀rí pé text messages náà ń tà láti ìgbáyé ní kíá fún ọ̀nà tí wọ́n bá fẹ́ pè é lórí kápẹ́ ní àyè láti pè wọlé 0063378 tàbí 009405658 009405658
وعليكم السلام ورحمة الله. كيلو كويس. ìdáhùn lórí ẹni kúkúrú mo ti gbọ́ ẹjẹ́ kí n fi kún ọ̀hún tó mọ́ ní ìjà fi kún ẹni lọ sí ibi tí mo lọ lánàá bọ̀ tí wọ́n fẹ́ sọ ni pé irun tí wọ́n ń kí níbi tí ó ń tàn wà lákòjú rẹ̀ nínú kẹ́ pé wọ́n ń kí ibi fún àsìkò ẹ̀ so yàbí kí wọ́n kí lẹ́yìn ìgbà tí àsìkò ẹ̀ bá ti wọlé ṣùgbọ́n wọ́n yé kí lákòókò àsìkò tó bá yẹ pé àkókò ti wọlé wọ́n yé kí lákòókò àsìkò ni bí bá ń pẹ́ sígbà yẹn àfi kì í ṣùgbọ́n wọn ó kì í kí àkókò rẹ̀ tó jáde ó ní tí mo rí àpé nípa àná àwọn decoration window so kò sí tó bá níbẹ̀ kó bá wọn kí jama èyí ò sọ di pé kó wá fi jama lẹ̀ kó wọn lè dá tiẹ̀ kínú lé kó bá mu rárá torí pé especially lọ pé salatu jama irun jama so ọ̀ràn yẹn ni gẹ́gẹ́ bí tó tẹ̀wọ̀n táwọn olùmọ̀ wí a ti sọ kọjá náà abẹ́rẹ́ kan náà tí wọ́n béèrè náà so látara bẹ́ẹ̀ nínú ìṣẹ́ lọ́wọ́n lóòótọ́ lọ́ba dànù kí irun rẹ̀ lálàáfíà o a lè sọ fún mi ẹni tó ń lè sọ pé bá mádà máa máa rí kúrẹ́fún láti ọ̀pọ̀lọpọ̀ níwọ̀n bá súnà máa kàdà ní súnà táwọn sọ pé ọ̀ràn yẹn ni mádà tó kọlu máa rẹ̀ mọ́ lọ sẹ́kùn náà rí so ní yóò kúrú sá kọ́dà ní táwọn sọ pé súnà máa kàdà ní èyí máa kàn án jókòó kan sọ pé kí n rárá wọ́n kàn sọ nípa ìbámutọ́ ẹ̀rí tó hàn sí wọn ni àmọ́ máa lè kúrẹ́fún lọ níbi tí ń ṣe dárúsù rẹ̀ ní mọ́tàsán nàbí sọ̀sán ní rọ́dọ̀ so subhana dáadáa ara tí wọ́n ti mọ̀ pé ẹni lè yàn déédéé lèyàn kí wọ́n máa pàjá máa jẹ tí ọba sì dì pé ọ̀rẹ́ yẹn àbí kíní so kọ́ ló ń kọ́ padà kọ́ gbogbo wa so yẹ so that ní kúrú nítorí kọ́ máa bá wọn kíjà máa so tó bá yẹ pé àkókò tí wọ́n pàmò ti pé àwọn máa kírun tó bá yẹ pé ó ti bọ́ sí àsìkò tí ó ti wọ́n àsìkò tó yẹ pé àsìkò tí ń tẹ́ pé ìgbà tí wọ́n ń kírun tí wọ́n àsìkò tí ì wọlé tó dẹ̀ sọ fún wọn tí wọ́n gbà kọ́ máa bá wọn kíjà máa dà kó bá wọn kí ní mọ́sáàsì mi tí wọ́n ti ń kí ní nígbà tí àkókò bá láti ń kí lásìkò rẹ̀ tí ọba sì rí kọ́dá kingdom bá láìfi torí pé kọba mú kí wọ́n kírun bí fásìkò rẹ̀ so kọba mú kí wọ́n pèrún bí fásìkò rẹ̀ kò sì bá mú kí wọ́n kírun bí fọ́ àsìkò rẹ̀ ọlọ́run àbálọ́wà tó ní mímọ́. Assalamu alaikum warahmatullah. Wa alaikum assalam warahmatullah. Kí ni ó kọ́ ní ilé ẹ jìnnà sí rédíò. Ok, kí ni ìbéèrè yìí? Súnà àtọ̀rọ̀ yẹn. Dáhùn láì mọ̀ ẹ̀. Mi ò gbọ́. Wọ́n á pè mọ́ dọ́ ìbéèrè ọ̀tọ̀ ó change lónìí nù ẹ̀yin lè máa ń dọ́ ọ̀pọ̀lọpọ̀ lórí mi dọ́ lórí mi náà dọ́ yìí ẹ̀ náà dọ́. Now ẹni tí wọ́n pè ní al-wajib gẹ́gẹ́ definition àwọn olùmọ̀ tí wọ́n fún òun ni máa talaba ash-shari'u fi'lahu talaban jaziman tó dájú ní definition àwọn àfà àwọn olùmọ̀ fún al-wajib ni ní tí ọlọ́run ọba àbá nàbí sallallahu alaihi wasallam tó wá lọ́dọ̀ àpò ká ṣe ní ṣíṣe tọ̀ràn èèyàn ṣe ti pé jaziman tó yẹ ká jọ̀rọ̀ má ṣe ìdájọ́ rẹ̀ wá ní pé dandan ní ká ṣe ẹni tí ó bá ṣe ó tàn ó sì ní dáadáa pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú àna Ọlọ́run ẹni tí ó bá ṣe yóò jìyà ó ṣe Ọlọ́run yóò sì jìyà ìdájọ́ ọ̀ràn yẹn láti máa túmọ̀ rẹ̀ sí máa ìdájọ́ rẹ̀ ṣùgbọ́n as-sunna ẹni tí ń jẹ́ sunna òun ni ẹni tí ànábì sallallahu alaihi wasallam tó bá ṣe wa sunnatun ahmadan qad wadaba alayhi wa dhuhuru fihi wajaba ẹni tí ànábì bá ṣe sallallahu alaihi wasallam ó ṣe ń ṣe pé ó dún ní mà ó sì ṣe clearly ó ṣe táwọn èèyàn rí so n tí ń jẹ́ súnà nù ìyẹn lọ́dọ̀ àwọn tí wọ́n lè pé súnà yàtọ̀ sí mustahab yàtọ̀ sí fadila yàtọ̀ sí tatawu ní yóò kúrò ṣá so súnà yàtọ̀ sọ́ra yẹn tó dáwọn lè mọ̀ mí gbẹ̀tẹ́ pé àti súnà àti wájib àti súnà àti fadila àti nadb àti tatawu pé kankan náà lórí eléyìí
ní tí wọ́n ti ń pè ní súnà kìí ṣe ọ̀ranyàn so kọ́dà kọjá súnà mu'akkada kìí ṣe ọ̀ranyàn ó súnmọ́ ọ̀ranyàn súnà mu'akkada ó tún súnmọ́ ọ̀ranyàn ni súnà tí wọ́n kàn pa ní wọ́n fi máa ń pè súnà tó ń bá jí bá lọ́dọ̀ àwọn olùmọ̀ mi lọ́dọ̀ àwọn tó síwájú láwọn olùmọ̀ yóò kúrú ní tí wọ́n bá ń pè súnà kéèyàn ó ṣe wọ́n fẹ́ kéèyàn ó ṣe soye ìfẹ́ tí kéèyàn ṣe kéèyàn pífẹ́ ti ọ̀ranyàn bí wọ́n bá ṣe ó dáa ju kéèyàn má ṣe lọ èyàn ó sì ní ládá lórí pé èèyàn ṣe ẹni tí ó bá ṣe kò ní lẹ́ṣẹ̀ soye ṣùgbọ́n kéèyàn ó ṣe dáa ẹni tí bá ń rí súnà sá nǹkan méjì ní ó lè bọ́ fún so àkọ́kọ́ òun ni pé ń sá fún ẹ̀san Ọlọ́run soye ọ̀nà kan ṣọ̀rọ̀ bẹ́ẹ̀ bó ti yẹ pé kò ní jìyà tó bá fi lẹ́rù so ẹ̀kejì òun ni pé isa tí ń sábà tún jẹ́ súnà tó bá ti máa la yóò fẹ́ máa sá fún ọ̀ràn yẹn láti máa sọ yóò fẹ́ máa sá láti ṣe ọ̀ràn yẹn náà ẹni tí bá ń fi súnà tí ò sí yóò padà fẹ́ràn yẹn lẹ́nu ọkọ̀ ṣọ́ wọn bẹ́ẹ̀ ẹni tí bá sì wọn ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ àwọn ìka kún kọ́dà especially súnà mu'akkada ìgbà tí wọ́n sọ fún ìmọ̀ Ahmad rahman lọ pé lágbájá kì í kí wítìr ó ní kò sóyè rẹ̀ níbẹ̀ náà tó fẹ́ jẹ́rìí inú ṣẹ̀ lọ́dọ̀ àwọn ṣẹ̀rí àti bá ní báwọn ní wọ́n sì wádìí tí wọ́n bá ní kéèkàn kí wítìr àbí kéèkì rọ́kà àti fàjì lọ́nà ẹlẹ́yẹ sèkìní fásitì lápèjú àbí kéèkì sèkìní so ní dùn ní ma tí ó pé mo ń fi lára ó ní gbogbo gbà so bákan náà ẹni tí wọ́n pé kí n bá máa fi eléyìí tá a sọ yẹ ẹni tí wọ́n tẹ́ pé kí n fi súnà lẹ́ láì máa fojú lé náà rẹ̀ ni o ọ̀dọ́ ẹni tí bá ti ń fojú lé náà súnà èyàn ti kó ni ó ti di pòkì ẹ̀yìn àwọn akọ̀ṣọ́ wọn bẹ́ẹ̀ wọn ti ẹ̀ ní kakúnnù ṣẹ̀rí àsọyé wa tí wọ́n pé nígbà pé ojú ara kan rẹ̀ bí súnà ni ṣe bí kíní ni so ẹ̀ ń tàn ti di pòkì o kódà gbogbo tọ́wọ́ kórè máa pè rẹ̀ ọ̀gbọ́n tó bá filẹ̀ pé ń sọ pé nítọ́tọ́ kan ò filẹ̀ nítòsí filẹ̀ kò ní ńlá dára sánà ni so wọn ò sì ní máa kakún kò ní máa jẹ́ ìyẹn pàtàkì láàrin àwùjọ ń ṣẹ̀ríà bí àwọn tó ṣe bí ṣe ń ṣe bẹ́ẹ̀ ní táwọn ṣe ń ṣe bí àwọn àtàwọn ṣe ń ṣe torí sẹ́sìn pé al-imam yazidu wa yanqus yazidu bit-ta'a wa yanqus bil-ma'siyah ẹni tí ń ṣe súnà tó máa ti pé inú tí ó jẹ́ kí mẹ́rin ọmọ lékún nù ẹni tí sì ń fi ilẹ̀ tó di pé ní àfẹ́bí kèsì dandan so bákan náà ìmọ̀ ni ọmọ ṣe kìnnìún ọmọ dínkù díẹ̀ àwa lè fẹ́ ń tẹ́ pé ìmọ̀ nìyẹn lékún bí ẹ̀ ń tẹ́ pé ìmọ̀ nìyẹn dínkù soye so that dédé wọn náà sì máa yàtọ̀ síra wọn soye wa aláwọ̀ bàrà tó nímọ̀ bó ti jẹ́ nù. ẹ jẹ́ kí ẹ tún kàn ní tẹ̀sán oníbèrè bèrè pé ṣẹlẹ̀ islam ṣe ó fara mọ́ kí ìyàwó àti ọkọ tí ọkùnrin kálukú kí wọ́n kó ṣe pé ọjọ́ orí tí wọ́n fi jura wọn lọ ọjọ́ orí tó pọ̀ níbi àbí 19 years níbi ṣe sí 55 years. sọ́kọ ni kójú ìyàwó lọ àbí ìyàwó ni kójú ọkọ lọ. ọkọ ló kéré ìyàwó lójú. wọn kò sànù. 19. wọn kò sànù ọlọmọdé ọjọ́ kan rí ọjọ́ kan wọn jọ dán. now so ní okòó ṣá so jẹ́ ọ̀tọ̀ àbí ọ̀tọ̀ ọ̀tọ̀ so tí ó bá jẹ́ pé wọ́n kákò lè ṣètò ara wọn fúnra wọn. Ànábì sallallahu alaihi wasallam wọ́n fẹ́ ìyàwó àkọ́kọ́ Nana Khadija radiyallahu anha so wọ́n fẹ́ wọn so Nana Khadija wọ́n sì ju Ànábì lọ lójú sallallahu alaihi wasallam so but tán kàn sí sẹ́ni pé wọ́n sọ pé Ànábì sallallahu alaihi wasallam 25 years iná ní tí ó bá sábà lọ́dọ̀ wa so n ta náà kọ́ kànú so then wọ́n jẹ́ nínú Nana Khadija radiyallahu anha nǹkan bí 40 years ní wọn but inda tahqiq ọjọ́ wọn ò tó bẹ́ẹ̀ tí Nana Khadija fi ju Ànábì lọ kò tó 15 years láyé sí bùrùn so inda ahli tahqiq min ahli hadith àwọn sheikh wa falatu sheikh lalama sheikh Anis Tahir so wọ́n sọ bẹ́ẹ̀ fún wa so kò tó bá wọn so wọ́n lè ṣe ra ọ̀pọ̀lọpọ̀ sí àwọn sọ bẹ́ẹ̀ so yẹ ṣùgbọ́n kò tó bẹ́ẹ̀ so náà lóòótọ́ Nana Khadija ju Ànábì lọ sọ̀rọ̀ náà kò tó 15 years so yẹ so that kò tó bẹ́ẹ̀ rárá náà nítorí sáré fà ní pé ó tó bẹ́ẹ̀ kò tó bẹ́ẹ̀ o Nana Khadija tí wọ́n jẹ́ ìyàwó wọn ju Ànábì lọ ìyẹn ń jẹ́ pé ń ṣe lẹ́tọ̀ fún wa pé ẹni tí ọkùnrin tí ọba tó obìnrin tó fẹ́ fẹ́ ó lè fẹ́ tí Ọlọ́run bá ti fìfẹ́ sáàrin wọn so ṣùgbọ́n kọ́ obìnrin wa wà very careful so kọ́ máa sọ̀tọ̀ fún ọkùnrin àbí kọ́ máa sọ pé wọ́n máa pàǹtàn pétọ̀ bí ẹ bá ti pé kínní irú rẹ̀ bí ẹ kádàrá nípa láti bó síbo ọmọdé wọn fi jù ọ lọ ni so kò bá obìnrin tó bá ti ṣe bẹ́ẹ̀ so ń ṣe lọ́run lára ọkọ rẹ̀ ṣe bó orí kó tó fẹ́ kọ́dà bó tiẹ̀ mọ̀ tẹ́lẹ̀ gan ó yẹ kó máa fún ní full respect torí pé pẹ̀lú àmà ìjọkọ lórí ìjẹ́ ìpọ́nmu lórí ọkùnrin lọ́lọ́run gbé fún so ọkùnrin lọ́lọ́run gbé fún ar-rijalu qawwamuna 'ala an-nisa kò sọ pé an-nisa qawwamatu 'ala ar-rijal
so wọ́n lọ́ máa jọ́rẹ́ tọ́ba lẹ́wọ̀ tọ́ba ẹ̀kọ́ lè lè ní àbí ọkùnrin lọ́la ni kò wà sóye má pìtà fún un so ìlú tó ń ṣe wọn kọ́dà má jẹ́ kó wà ní sísí rẹ̀ kọ́dà kan máa lo ẹ gbọ́dọ̀ já lẹ́nu rẹ̀ gbọ́dọ̀ já lẹ́nu rẹ̀ lẹ́nu mi ò sọ pé àwọn play love kò yọ ọmọdé wọn lò ọ́ àbí kó lo fọ́kànlé wọ́n máa lo ọ́ ó wà nílé àwọn bàbá kìnnì kan aláàjì kìnnì kan ó wà nílé àbí kìnnì sọ̀rọ̀ wọn lè gbà kó jù lọ àbí lọ́dọ̀ àwọn èèyàn tiẹ̀ obìnrin kọ́ ẹ̀kọ́ máa ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn tiẹ̀ so kò bá mọ́ra full respect ọjọ́ máa fọ́kọ rẹ̀ kó jù lọ lójú orí kó jù lọ lówó kó jù lọ lólo kan tọkọ bá ti bẹ̀rẹ̀ ọlọ́run lára rẹ̀ tí ń ṣe tiẹ̀ sóye kọ́dà bọ́ kọ́ bá ń ṣe ọlọ́run lára rẹ̀ kì í ṣe pé báwọn ọ bẹ̀rẹ̀ tọ́ lọ́nà míì sóye sì kéde pé kọ́ máa jẹgàba lórí ọkọ sóye wà láwọn kò ṣe àmàna wa bó ti jẹ́ náà ká tó wá sọ pé tọkọ bá ju ìyàwó lọ sóye tọkọ bá ju ìyàwó lọ kí ọkọ kí ìgbàbí náà ọlá ọyẹ kí ọmọ pọkànlé kó sì máa zùn tọ́yẹ kó ṣe kọ́ máa ṣe ṣùgbọ́n o kì í wá jẹ́ pé tí ẹni tó bá jọkọ tó wá fẹ́ mẹ́kẹ́ kọ́dà irọ́ mẹ́kẹ́ kọ́dà kó lè bí lọ́mọ ń tọ́ náà tó bá ti fẹ́ níyàwó kọ́ má kakún pa mọ́ lòún fẹ́ ìyàwó rẹ lọ fẹ́ o ìyàwó ni o kọ́dà bó bí lọ́mọ kọ́dà bó mi tójú bẹ̀rẹ̀ lọ́mọ ìwọ lọ sáfẹ́ lórí kó tó fẹ́ ìwọ lọ fẹ́ lẹ́jẹ̀ tútù sóyè so that ó wù ọ ni ọ̀gbọ́dọ̀ máa sọ pé ẹgbẹ́ abá rẹ̀ mi ṣe ni ọwọ́ tó ti máa bẹ́ ọmọ pé ó láìkì eré ọmọ èké ó láìkì ọmọge ó láìkì kẹjọ play love ọjọ́ soso ẹ bá ń fọwọ́ lánàá bẹ̀rẹ̀ ọmọ rẹ̀ nìyí ọ̀dọ̀ ìbínú so that na anabi sọ pé sọlọ sọlọ fún Jábìr radiyallahu anhu ọ̀tọ́ lọ́n fẹ́ yàwó anabi ní kí ló fẹ́ ó ní adélébọ̀ ẹni tó jùlọ kọtẹ́rẹ́ rí so anabi sọ pé sọ̀sọ̀nà ayé sí tó ọ̀fà máa gé tula'ibuha tula'ibuka ọ̀ tó dọ̀ níbi ìrìn àmì ọ̀ tó dọ̀ ahikuha tó dọ̀ ahikuka tọ́jú pé ẹjọ́ máa rẹ́rìn so lọ́ba ń bá ṣe náà máa bẹ́ẹ̀ ṣeré yàtọ̀ sí ẹni tó yẹ pé ó ti dákọ̀ òtẹ́lẹ̀ rí sọ pé bóyá ọkọlẹ̀ ni àbí ọkọ̀ kò ní ọlákòjú rẹ̀ ṣẹ́mà ohun tí eré ó ti ṣe so that òun ti kò lè máa àwọn àkàmì olè máa ṣe kí wọ́n máa gé pé òun sọ̀rọ̀ fẹ́ pé so òun jí sí ìkàbá yìí tó jẹ́tọ̀ so wọ́n tó wá tọ́ mọ́mọ́ tó ẹ pàjára gbà náà tó lọ́jọ́ fẹ́ rú bẹ́ẹ̀ wọ́n náà ó ti rẹ́jì fún kàbá so kò ní máa kẹ́ ọlọ́kọ̀ àti kọ́ máa kẹ́ ọlọ́kọ̀ àbí kọ́ máa ṣe kí ní oṣooyè ṣùgbọ́n wọ́n náà bá pay love bó ṣe kọ́ bá pay love wọ́n náà tẹ́ pé kọ̀tàkùtà lọ́nà tàbí sallallahu alaihi wasallam so that bí ó ṣe kẹ́ bó ṣe kọ́ máa wà nù wọ́n náà bá tó ní wọn náà. nígbà tí ẹ̀ ń bọ̀ títẹ̀ tí ń bọ̀ ní ètò àlùfáàwá tí àwọn mọ́tò ń wá láti ṣe nígbà tí ẹ̀ ń pè tí a rí ìpè nígbè ẹ̀ mọ́ bí. sọ́ọ̀rì obìnrin yìí sì pé ọkọ ń dádì kọ́lá bó bí lọ́mọ sẹ́ èyí sì dádì ẹ̀ èyí sì bàbá wa bàbá àwọn ọmọ rẹ̀ ni o nọ́ọ̀kì bàbá ọkọ mi bá lè mi sọ ọkọ mi so my dear so something. alájọ wa fún mi Adébáyọ̀ tí wọ́n san àyè